Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Good day, everybody watching us all over the world. This is Face TV Africa. What we're going to discuss today is still about Alaafin matter and Oba Ogbomoso and Olubadan of Ibadan. A lot of people have been saying so many things about it, and there's an update to ṣẹlẹ̀ lánàá ní House of Assembly when the two House of Assembly members walk out. When the committee that set up by House of the Oyo State House of Assembly brought the report on the chieftaincy, how the chairman, will be rotating among Alaafin Oyo, Oba Ogbomoso, and Olubadan of Ibadan. Now, let us just read the article first. Let me read that article. Two lawmakers, staged a walkout on Tuesday when Oyo State House of Assembly received the amended report of its committee reviewing the Council of Obas and Chiefs. The Assembly, facing backlash over the proposed amendment, reverted to a rotational chairmanship among the Alaafin of Oyo, the Olubadan of Ibadan, and Soun Ogbomoso. The bill was passed during the plenary session following the presentation of the report of the House Committee on Local Government and Chieftaincy Matters and State Honor by its Vice Chairman, Bamidele Adeola. It resolved that the chairmanship position should be rotated among the Alaafin of Oyo, the Olubadan of Ibadan land, and Soun Ogbomoso land. Now, this matter, I will urge Governor Seyi Makinde, to think about this thing deeply. To me, firstly, kí n tó lọ jìnnà, mo fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ torí mo rí some comments on that video, and to be sincere, mi ò ridicule Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ is one of the best, town tá ní ní ilẹ̀ Yorùbá tí gbogbo èèyàn jẹ́ tó ń gbóríyìn fún wọn. So ẹ má bínú ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ pé mo sọ pé Ògbómọ̀ṣọ́ lásán, ọ̀rọ̀ yẹn ó ń ká mi lára ni. I'm very, very sorry. Please accept my apology. Now, the thing is this. Ẹ má jẹ́ ká tanra wa. Some people think with emotion. I don't talk with emotion, no. And the reason is, gbogbo ìgbà tí mo bá ń sọ̀rọ̀ ńgbà mi, ẹ wò ńgbà tí Aláàfin Ọ̀yọ́ tó ridicule Ọọ̀ni of Ifẹ̀, mo jáde mo sọ̀rọ̀ náà. Àwọn kan sọ wípé mò ń lọ mò ń padà ta ni mò ń support. No, mi ò lè máa support ẹnìkan. Mo nífẹ̀ẹ́ Aláàfin, mo nífẹ̀ẹ́ Ọọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyẹ ní Ìtògúnwùsì. Àmọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí bá mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ yóò kù díẹ̀ káàtó, a máa sọ ó jẹ́ ní bá ṣe máa gbé kalẹ̀ láì jẹ́ wípé àtàbùkù ọba. What I'm saying is this. Gbogbo èèyàn ló gbà wípé Aláàfin Ọ̀yọ́ òun ló fún Olúbàdàn ládé. Gbogbo èèyàn ló gbà wípé Aláàfin Ọ̀yọ́ òun ló fún ọba Ògbómọ̀ṣọ́ ládé. Lóòótọ́ Ògbómọ̀ṣọ́ ti gbòòrò débi wípé mo fẹ́ lè sọ wípé ó ti ń compete pẹ̀lú so many states because àwọn kan ti ń propose láti gba states, but it doesn't mean a gbọ́dọ̀ pa ibi tá a pè ní heritage jẹ́, a gbọ́dọ̀ bàjẹ́. Sherry, the thing is this. Tí àwọn House of Assembly members now ẹ wò ó sìn ó ti ń pín House of Assembly members nísìn torí pé èmi rí wípé tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ lọ, ẹ má jẹ́ kí n tàn yín, kò lè sí peace tó bá ti jẹ́ wípé kò sí olórí kan tá a máa gbà fún. Ohun tó ń ṣẹlẹ̀ tí mo fi ń complain nígbà yẹn fún Aláàfin Ọ̀yọ́ nìyẹn pé ó jẹ́ kó fún Ọọ̀ni of Ifẹ̀ ní respect. Torí èmi nígbàgbọ́ pé 65 to 75% ilé ọmọ gbogbo ilẹ̀ Yorùbá pátá káàárọ̀ oòjíire ló gbàgbọ́ pé Ọọ̀ni of Ifẹ̀ olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá ni. Èmi ò kí ń sọ̀rọ̀ with emotion, but the thing is this. Tí àwọn Aláàfin Ọ̀yọ́, tí àwọn ọba Ògbómọ̀ṣọ́ àti Olúbàdàn of Ìbàdàn bá gbà fún Aláàfin Ọ̀yọ́, àwọn ọba ìlú wọn náà máa gbà fún wọn. Ṣé tẹ́ bá ń support àwọn Aláàfin àwọn Olúbàdàn of Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ sì tẹ́ ń support wọn nígbà tí àwọn ọba ìlú kan náà bá dìde ní Ìbàdàn
tó bá bẹ̀rẹ̀ sí pàtàn pé àwọn ipò Olúbàdàn bá wọn bí ni kíní kan ṣe kíní kan ni ẹ̀yin náà ẹ máa mọ̀ pé kíní yìí kò ní sí peace. Torí náà ẹ̀yin bá wọn sọ sí pé kọ́ tún kíní yẹn pín kí ọ̀hún mẹ́ta máa jẹ́. Now mo fẹ́ bèèrè kankan lọ́wọ́ yín tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ń jẹ́ maybe after 10 years tí àwọn ọmọ Ìbàdàn náà tí àwọn ọba ìkan níbàdàn náà bá dìde àbí méjì àbí mẹ́ta táwọn náà jọ wò pé àjọ jẹ́ sàwáwù ni tóun náà bá ń sọ fún Olúbàdàn Ìbàdàn pé irọ́ ò lè dá máa jẹ chairman yìí tó bá ti àwọn máa rotate ẹ̀ níbàdàn náà ni tó bá ti kan Ìbàdàn ọba kan ló máa kọ́kọ́ jẹ tí ìyẹn náà bá ti jẹ tó bá ti padà sí bí Ògbómọ̀ṣọ́ tó Ògbómọ̀ṣọ́ náà bá ti jẹ tí bọ̀wọ̀ ló tún jẹ ọba kan náà máa tún jẹ ní Ṣọ̀ún tó bá ti padà wá sí Ògbómọ̀ṣọ́ ẹ máa rí pé kò ní sí ìṣọ̀kan láàrin Yorùbá. Àmọ́ tó bá gbé chairman yẹn fún ọba Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ẹ rí pé kò ní sí ìjà kò ní sí nǹkan kan ń tà ń sọ nìyẹn. And then ẹ mọ̀ dájú lọ́kàn yín wípé Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Òwádé Sherry, it's not about that personality. It's about the throne. Sherry, our government wọ́n pẹ̀lú àwọn tó bà culture àti tradition àwa jẹ́. Wọ́n ti politics bọ àwọn ọ̀rọ̀ ọba yìí. Ẹ má sọ wípé torí pé ọba Abímbọ́lá Òwádé jẹ́ he's not a young person like that but at least he's under 50, let's say 50 something. Pé because tó bá jẹ́ bẹ́ẹ̀ ọba Ṣèyí Mákindé ò ṣe gbé kínní ìjáde nígbà tí ọba Adéyẹmí Làmídì wà ńbẹ̀. Ọba Adéyẹmí Làmídì ò ní gbà náà but torí pé mátà yẹn ó rí pé ẹni tó ṣe ẹ̀jẹ̀ yìí ọ̀wọ́n lè sáré yanjú ẹ̀ ní gbogbo nǹkan báyìí ṣe ń ṣẹlẹ̀. Èmi yẹ̀ fẹ́ máa jẹ́ kí Ṣèyí Mákindé máa understand gangan pé it's not about personality, it's about that throne láti respect. Torí gbogbo ọmọ Nàìjíríà pàápàá ló máa ń respect throne àwọn governors. Kò sí ìbàjẹ́ ọmọ 25 years ló jẹ́ ọba máa dìde fún. Kò ń ṣe pé òun ló ń dìde fún bí kò ń ṣe ìjókòó yẹn seat tó wà yẹn power tó wà yẹn ló ń respect. So why tí àwọn governors lè máa respect àwọn throne wa tó ti pẹ́ for donkey years thousands years tó ti wà. So gbogbo wọn tó wá ń complain nísìn tí wọ́n sọ wípé oh no ó jẹ́ kí wọ́n mẹ́ta máa rotate ẹ̀ níbo lẹ ti rírú ẹ̀. Ẹni tó fúnyàn ládé tó gbádìlẹ̀ lórí pé ó yá máa jọba lọ mo fún ẹ wọ́n náà máa darí ìlú ẹ̀. Ẹ wá ní píkúrò ẹni ẹ máa bá ẹni ẹ máa du position báwo ló ṣe máa rí. Tó bá ṣẹlẹ̀ sí Olúbàdàn Ìbàdàn táwọn ọba tó kù náà bá ń sọ wípé àwọn náà jọ máa jẹ chairman ní tó bá ti dọ́dọ̀ tí wọn kọjọ máa pín bí wọ́n ṣe ń pín gómìnà tó bá ti dé local government tí constituency kan bá ti jẹ wọ́n ti gbé lọ sí constituency irọ́ local government kan ló kù kíní kan ló ti kù kọjọ máa ṣe bẹ́ẹ̀ ní Ọ̀yọ́ ọba Ìbàdàn báwo ló ṣe máa rí lára Olúbàdàn Ìbàdàn báwo ló ṣe máa rí lára Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. So ẹ má jẹ́ ká sọ̀rọ̀ with emotion. Mo wo program kan pẹ̀lẹ́ nìkan wọ́n sọ̀rọ̀ kan mi kàn fẹ́ máa play video èèyàn ni much. Ó ní kí ni agreement tó wà láàárín Ṣèyí Mákindé àti ọba Abímbọ́lá Òwádé pé because ọba Abímbọ́lá gan fún ara ẹ̀ wọn ò jáde wọn ò sọ̀rọ̀ lórí mátà ẹ̀. Kò yẹ kí mò ń gbè lẹ́yìn ẹ̀ mi ò ń ṣọmọ Ìbàdàn ọmọ Ìjẹ̀bú ni mí. But the thing is this nígbà tí ọba yẹn sọ̀rọ̀ yẹn èmi náà rí rò pókè possibility wà kó jẹ́ pé wọ́n ti sọ fún pé tó bá bẹ́ẹ̀ kí n support ẹ o ọ̀rọ̀ chairman yìí ó ti ìjà yìí ti wà nílẹ̀ for long mo jẹ́ fẹ́ resolve ẹ̀ ẹ̀yin mẹ́ta máa jọ máa rotate chairmanship ni ṣó gbà bí ò gbà ó possible kó tó kó wáyé but tẹ bá ń sọ wípé ọba Abímbọ́lá Òwádé kò jáde kò sọ̀rọ̀ àbá to me position tó wà yẹn kò ní láti pariwo. And then ohun tèmi ń sọ ní wípé àwọn Olúbàdàn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọ́n á máa dìṣẹ́ ẹ má ṣe rí mátà yìí eléyìí sọ̀rọ̀ pé bóyá pé èèyàn kan support ẹnìkan ṣe rí tí ìlú kan bá wà tí a bá ní olórí ẹyọ kan tá a bá accept olórí ẹyọ kan ẹ má jẹ́ kí n tàn yín kò lè work mi ní parọ́ fún yín even though kí nǹkan bá fi lè mú tọ́jú bẹ̀rẹ̀ sí ń pín ṣáàmà yẹn jẹ ẹ rí i pé kò ní sí one voice nílùú Ọ̀yọ́ mọ́
àjọṣepọ̀ àwọn báyìí ò ní dán mọ́ránmọ́ torí Aláàfin Ọ̀yọ́ yìí máa feel bad pé wọ́n jẹ́ rí díkò òun báyìí torí gbogbo wa la mọ bí Aláàfin Ọ̀yọ́ ṣe wà powerful tó. To me, I respected Seyi Makinde a lot because when he talk of infrastructural development, when he talk of security and other stuff, he really tried. Yeah, èèyàn kì í wà kó má kù síbi kan, but ibi tí wọ́n lọ kù sí yóò dáa. Kó tún ibẹ̀ yẹn ṣe. Kó wá bó ṣe lè create peace láàrin wọn. Ẹ jẹ́ kí Aláàfin Ọ̀yọ́ máa jẹ́ kínní lọ. Káwọn méjèèjì jẹ́ máa pín chairman, vice chairman jẹ́. Nǹkan tájẹ̀ máa ń sọ lélẹ́yìí. Mátà yìí táìmù Ọọ̀ni of Ifẹ̀ Síjú Adé ló ti kọ́kọ́ jáde nígbà tí Aláàfin Ọ̀yọ́ tó yarí pé kò lè máa jẹ chairman lé àwọn lórí òun nìkan ò lè dá máa jẹ ní táìmù Bọ́lá Ìgè. Náà ẹ wo nǹkan tó wá ṣẹlẹ̀ ṣe rí pé ìjà yẹn ò tán láàrin àwọn méjèèjì tí àwọn méjì fi jọ kú. Tó o bá ń ṣe olórí aládé Adéyẹyè ní Ògúnwùsì tó ṣẹ̀ wá parí ìjà tó fún ẹ lọ create peace láàrin òun àti ọba Adéyẹmí Lámídì tó dolóògbé. No, ẹ wo mátà yẹn náà ẹ tún wá wo nǹkan tó tún wá ń ṣẹlẹ̀ sí Aláàfin Ọ̀yọ́ tó gbé kínní ẹ̀dìdẹ tó pe Olúbàdàn fìbàdàn tó pe ọba Ògbómọ̀ṣọ́ mọ́ra kọ́níkọ́jọ gbógun ti Ọọ̀ni of Ifẹ̀ nígbà yẹn náà àwọn náà lọ ti wá yarí pẹ̀lú ẹ̀ sìn. Náà ẹ máa wá wò ó sìn ṣèbáwọn ọba kan náà support wọn sìn táwọn náà ò bá ní dìde nìbàdàn tó ò bá ní dìde l'Ógbómọ̀ṣọ́ pé irọ́ Ṣọ̀ún nìkan ò lè dá máa jẹ́ báwo wá ní peace rẹ wà tí a bá lólórí. So ẹ̀yin tí ẹ jẹ́ l'opinion titi you can drop your comments without abusing anybody. This is my own personal opinion. I'm just saying it. So you can drop your own opinion. So kò ń ṣe pé bóyá pé mo mọ̀mọ́ support igi lórúkẹ no but èmi ò kí ń sọ̀rọ̀ with emotion no. Even kò jẹ́ ọba Àwùjalẹ̀ ni ó ṣe nǹkan tí ò ṣe kíní oníbàṣẹ máa sọ láì jẹ́ pé a bú wọn. A nílò jù báyìí lọ lórí ètò wa orúkọ mi ò yí padà Ọmọọba Oyèyẹmí Lẹ́kùtì ó dìgbà kan náà. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.